Àbẹ̀kẹ́ Ọ̀kín ìfẹ́ mi ni ìdùnnú mi, kó kú ọdún kórí jẹ́ ó dàgbà kó máa dàwátì o, ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé o. Àbẹ̀kẹ́ o, Àbẹ̀kẹ́ o, màmá ìmúránù màmá ramadana, mo ní o mọ dá gọjọgọjọ, òní ní sọjọ́bí rẹ̀ níjọ́ mọ̀mọ́ bí ọ̀sáyé, bí ìjọ tẹnu ò lè ròyìn nira tí màmá dojúkọ, bó bá dọdún orógbó orógbó àgbo, bó bá dọdún ikàn ikàn ò ní ṣàìsò, adé orí rẹ̀ ló pè mí o. Abdulkudusi Babátúndé ló ní ìwà kí ọ ní gbèjègbèjọ, olójó pa mí o, dákun mọ́ pa l'Àbẹ̀kẹ́, òrùn pa dákun mọ́ pa l'Àbẹ̀kẹ́ o, ó páyà rere tó mọ yá yìí ọkọ nìyọ, ó ní kó mọ ṣe náà jà wérewére, kó mọ ṣe náà jà wàràwàrà, kó ṣe yá àwọn ọmọ rẹ̀ dọjọ́ alẹ́. Àbẹ̀kẹ́ Ọ̀kín o, mo ní o fọwọ́ dorí rẹ̀ mú, orí rẹ̀ àpèrè, orílẹ̀-èdè fi ń labú, ní kó ló fi ń lànà, orí rẹ̀ ò ní burú, ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀, ẹni bá ní okú aṣíwájú rẹ̀ kú o, orí àjùmọ̀sún ẹkún àdásún ẹkún òníkan ọlọ́lá ọlọ́run ọba, ọkọ rẹ̀ tún ní bọ́ọ̀dẹ́nu lé o, èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀, mo rí bá lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìyẹ̀rú Ọ̀kín ọlọ́fà mọ́jọ ọmọ abíṣújó kọ, ìjàkadì lóró ó tọ̀fà, ìjà kan tí wọ́n jà lọ́fà níjọ́ ọjọ́ sí, ó ṣojú ebè ó ṣojú òpòrò nínú oko, ńlẹ́ ọmọ pínre o láàárẹ̀ o, ìkan ò gbọ́dọ̀ jù kan nílé ọlọ́fà mọ́jọ o, àlùkò tó níyan ọlọ́fà ẹgbẹ̀je, ẹ̀yìn lálùbẹ̀ǹbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà, àlùbìrìkìtì ọlọ́fà mẹ́rìndínlógún, akẹ́bàjẹ́ ń lo bọmọ ọlọ́fà jẹ́ ńlẹ́yìn níjọ́ ọjọ́ sí, ó ló ṣe ọfà kàtà ọfà ọmọ àlè ọfà náà níbànú owó rẹ̀, ọmọ bíbí inú ibi wọ́n bá ní owó lọ́wọ́ ilé ni wọ́n fi ń kọ́ lọ́ọ̀jà burata, tí wọ́n lò lówó tí wọ́n lò lọ́lá tí wọ́n lò lógun, àṣàyìmọ̀ pé àṣàyìmọ̀ Ọ̀kín àṣàyìmọ̀ oró, kì í dórí àgbàkodò lálọ́mí ọlọ́fà mọ́jọ́ o. Àbẹ̀kẹ́ Ọ̀kín o, aya Babátúndé o, màmá ìmúránà o, màmá ramadana, ó ti ṣọdún èyí o, wàá ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá tìrẹ gbogbo, ìrí àfilé rẹ̀ ṣe bùgbé orí adé orí rẹ̀. Abdulkudusi ló ní wá kí ọ lónìí náà, ó pàṣẹ ìṣàmọ́dún ọdún re ọdún dùnnú ọdún ayọ̀ ló mọ̀ ṣe o, Àlàbẹ̀kẹ́ mi o.